àfáà kan ò gbọ́dọ̀ pé àfáà kan ò gbọ́dọ̀ pé ẹnì kankan lẹ́yìn pé ẹ dákun lágbájá wà lórí aago ó fẹ́ bá yín sọ̀rọ̀ àfáà tó wá ṣe bí alábòsí ni ẹ o má pé ẹnì kankan pé ká má ṣe nǹkan kan mọ́ o ẹ fi oníkálùkù lẹ̀ nítorí oníkálùkù bá fẹ́ ṣe ẹjọ́ ṣe o wọn lè ba ilé oko jẹ́ ìyá tó wà ń bàdàn yìí kéèyàn sì máa bó jẹ́ ẹ̀rọ bójú òótọ́ àlọ́lọ́hún gangan ò fẹ́ bẹ́ẹ̀ ìgbésẹ̀ tálájà wá fẹ́ gbé ẹjọ́ gbé o lórí ìjọmọlúwàbí ẹni o láti lè máa wá ká alájà mọ́lé pé mo fẹ́ gba kinní kan lọ́wọ́ yín ẹ jọ nítorí tọ́lọ́hún lórí ọ̀rọ̀ Saheed ni ìfẹ́ kẹ́ bínú mo fẹ́ kẹ́ ju ọ̀rọ̀ yẹn lẹ̀ fọ́lọ́hún àbòsí lẹ ṣe yẹn wallahi àbòsí ni. gbogbo ẹni tó sì ránṣẹ́ tí wọ́n rán níṣẹ́ aburú yẹn gbogbo yín làṣírí yẹn á tú láti sìn lọ ọlọ́run wọlá rògbòdìyàn tẹ́ dálẹ̀ tó yá sí pé láti 2017 kò sí tọ́pìkì kan lórí Facebook lọ́dọ̀ àwọn mùsùlùmí tó ju ìjà afẹ́ ẹlẹ́bọ afẹ́ alágbájá afẹ́ àṣekínníkà afẹ́ àtàmẹ́dò tí Allahu Akbar kabira ọlọ́run wọlá abẹ́ gbogbo tí máa ń bẹ́ẹ̀dì ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n lò ó ní iṣẹ́ gbogbo yín pátápátá làṣírí yín máa tú ìwọ náà tó wá dákẹ́ tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ẹ sì jọ ń ṣe nínú àwọn tó gbẹ lẹ́yìn níwọ náà wà nínú àwọn tó ní kó máa nìṣó níwọ náà wà nínú àwọn tí ń pè láàfáà pé àfáà mi ni lágbájá tó wá dákẹ́ bí omi inú àmù bí ìgbà tó ọmọ kankan nítorí kò bu ọrí lọ́kọ yìí nílẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ pé Aniyikaaye sọ pé yóò bu ọ náà láìpẹ́ yìí ọ̀rí ọgbọ́n dá sí i torí pé àbòsí tẹ́ rí yẹn kò ní lọ bẹ́ẹ̀ láíláí gbogbo nǹkan ló lè wave kì í ṣe ò lè escape ẹ̀san níwọ̀ tó ń lò tó ń pe àpèmọ́ra rẹ pé àfáà mi ni lágbájá tó dáwọ́ yọ sọ́tọ̀ pé wọ́n ló dáa ju gbogbo àfáà ayé lọ tí wọ́n náà sì gbà bẹ́ẹ̀ tó sì dákẹ́ tó bọ́ ta fúlì pé tó ń ṣe yìí ó kò parun ni o wọ́n fi rẹ́dẹ̀ẹ̀dẹ̀ rẹ yẹ́ mi lára ìránṣẹ́ o ẹni tó lè sọ jáde pé òun ò fẹ́ ru Sheikh Adam bí lọ́mọ ìwọ sì gbà ó sì ń pè wọ́n láàfáà rẹ̀ ìwọ sì kíw lọ́dọ̀ Sheikh Adam ó mọmi Sheikh Adam ó jẹun Sheikh Adam ó lọ́lé kéw láìsanwó lé kéw ẹnìkan wá ń ta yín sí bàbá yẹn ó fi ń ta yín lódidi ọdún mẹ́rin ó wá jáde kó lálàsí rẹ̀ kó wọ́n lépè ó wá dákẹ́ bí omi inú àmú pé kòkú kàn mí ìwọ ni next turn tó kàbùkù tó o bá tètè jáde bí mo ti ń sọ yìí tó o bá tètè jáde kó ṣe wáàsí bóyá ní Sunday service yín ní church yín Sunday tètè bọ́ọ̀tà kó ṣe wáàsí kó deny rẹ̀ gbogbo ohun tó ṣe ìmọ̀ ń pa rẹ̀ o mo sì ti kìlọ̀ fún kọ̀rọ̀ gbangba náà mo tuntun wá ń sọ yìí mi ní nǹkan kan ṣe ń pa rẹ̀ tó o bá ti ṣe bẹ́ẹ̀ ọkàn àbùkù yẹn látàrí dálkì àmà òní bó ṣe rí nìyẹn o ọlá pé bàbá mo dí òṣèyìn o wọn ṣẹyìn wọn ròyìn o dèdè ń tẹ́ ṣe fún bàbá yẹn ò dá o dèdè tí Yàyà Gàmbàrí kọ́lọ̀ máa ṣàforíjì fún délẹ̀délẹ̀ dèdè tí Yàyà Gàmbàrí fẹnu sọ sí Sheikh Adam láyé kò dá o ìwọ ló sì rán ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrútòrú o dèdè tí ó jáde lẹ́nu Yàyà sáwọn àgbàlagbà Allahu Akbar kabira ọlọ́run ó bi ọ́ léèrè ìwọ tí wọ́n fi ṣàfà tí wọ́n ní wọn ló da àbí gbogbo ẹ̀yin tó bá ń pọ́nlé lónìí pẹ́yìn làfà alábùkù èèyàn ní o kéèyàn lóhùn fẹ́ bírú Sheikh Adam lọ́mọ láyé ọlọ́mọ jẹ́ bírú Sheikh Adam lọ́mọ ó ní tó bá ku ọmọ kan níwájú ọlọ́run tó bá yẹ pé Adam yẹn ni ọlọ́mọ fún un nírú ẹ̀ irú ẹnìyẹn ló wá ń pè wọ́n láàfà ìwọ náà sì ń gbà pàfà rẹ̀ náà ń sọ fún wọn pé bóun ṣe yọ lórí burúkú ni wọ́n yọ lórí burúkú ìtumọ̀ ẹ̀ nìyẹn ní tó bá fi mọ́lẹ́ lórí burúkú tó lè tọ́ka sẹ́nìkan pé àjọ wà ní tí ń já sí pé nìyẹn náà lórí burúkú ni o ó ṣe rí nìyẹn o ìbẹ̀rẹ̀ àbòsí ni o látijọ́ táwọn bàbá wa ti dáyé táwọn ìyá wa ti dáyé ó ní bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn wọn ó ní kálukú ó ní bá a ṣe pe Ọlọ́run níjọ́ tí kéwù ò tí pọ̀ tó yìí àwọn èèyàn ń pe Ọlọ́run dá wọn lóhùn fa pẹ̀lú gẹ́rí mọ̀gàlúbì wọn àwọn bàbá tí ò gbowó oṣù wọn gbowó oṣù fa wọn ní mùsáàdà kankan tán gbà láti ilẹ̀ Lárúbáwá ẹnìkan kò kún wọn kánrin àwọn àfáà ẹlòmíì tá à ń sọ inú àwọn àfáà tó ti lọ bó ṣe fi ilé ẹlẹ́ náà ló wà dí sí ẹlòmíì kú láyé tẹ bá dé mọ́ṣáláṣí ẹ sọ pé
ṣé mọ́ṣáláṣí odidi ṣé wù mí orúkọ wọn ṣe tóbi tó yẹn gbà tí ò jẹ aráàmù. Gbogbo àfa àtẹ̀bárí yìí sọ pé Ọlọ́run kì í bless yẹn o, Ọlọ́run lè bless yẹn o, àánú Ọlọ́run wà o, àmọ́ gbogbo àfa àtẹ̀bárí tó ṣe fáàrí pé lẹ́nu iṣẹ́ àfa lòun ti gun private jet, lẹ́nu iṣẹ́ àfa ní mí wọ́n á gbé mọ́tò tó wọ́ ti 40 million sídìí. Ọmọ ìyá mi ìgẹ́ta sí bí omi nípa ọ́ fún yín o, òdodo ọ̀rọ̀ ni mò ń sọ yìí o, it's bitter, you know the truth is always bitter, òdodo ni mò ń sọ yìí o. Àwọn tí wọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n nígá tí wọ́n nígo àwọn ló fa láṣọyà yìí o. Fún di eléyìí ìwọ náà lè bọ́ ta pé gbogbo tí wọ́n náà kójọ lónìí tó fi ń ṣe fáàrí yẹn o ò lè sọ pé halali ni o. Ìdí àwọn bàbá yìí tó gbà lára wọn torúkọ wọn ló fi cash out. Ẹnìkan ò mọ̀ náà before 2017 you were nowhere to be found. Mo ti mú máìkì wá sí bí mo ti mọ yìí náà mo ti mú máìkì wá mo sì lè upload wá sí mi 10 years ago 13 years ago. Where are you then? Mo dẹ̀ ti parí ilé kéwú almost 20 years. Where were you then? Before 2017, where were you? You are nowhere to be found. Nobody knows you. You just came in, you disrupted and interrupted the peace of Islam in Yoruba land at all. Ode oda ogbo ẹ̀rí. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ bálabàlá lẹ́nu pé àwọn ọlọ́pàá ṣe wá ń sọ fún mi pé wọ́n rí gbogbo àwọn àgbàlagbà fín. Irú ìyá kẹsẹ̀tì pẹ̀lú ọjọ́ orí wọn ìyá tó wá bí lọ́mọ kọmọ yẹ̀yẹ́ ìyá náà kọmọ pẹ̀lú ọmọ burúkú ni wọ́n ṣe bẹ́ẹ̀. Gbogbo ibi tó bá wà lálẹ́ ìwo fídíò yìí o mo fẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni wo fídíò yìí yóò máa jáwọ́ náà nú jẹ pé àwọn èèyàn ló sì tì mí sí wọ́n sì tì sí lóòótọ́ ni wallahi. Toríjọ́ tó bá ṣe fídíò ńgbà náà tó bá ṣe fídíò tó bá record fídíò kó tó upload ẹ̀ kó tó post ẹ̀ ó láwọn tí wọ́n send ẹ̀ sí. Ẹ wo àbòsí tí ó kọ́kọ́ ní ẹ bá mi wo fídíò yìí àwọn yẹn wá ń wo àwọn tó yẹ kó gbé ṣépè ìjọ náà pé láyé ẹ má tó ó fẹ́ máa àtàkì àwọn èèyàn ọwọ́ ń sẹ́ndì ẹ̀ sí mi déédéé tó fẹ́ fi bú àwọn èèyàn yẹn ẹni tó sẹ́ndì ẹ̀ sí ẹ̀wọ̀n pé dọ̀tí tiẹ̀ ju gbogbo tàwọn yẹn lọ wọ́n ló mọ́. Níjọ́ tí àwọn ẹlẹ́bọ kan ń bọ̀ tàtàn àtàkì bàbá Mudiu Markazi tó ń jáde láti Ṣakí tó ń sọ pé bàbá wọn wá ṣàwo lọ́dọ̀ àwọn ṣàgbà kó tó kó gbogbo ẹ̀jẹ̀ ṣebí nítorí pé a gbé wọn sórí àtẹni 2010 ta ló tó bẹ̀ tí ó wojú Mudiru bẹ́ẹ̀ níbi tí àpọ́nlé wà tí ẹnì kẹ́kẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sáwọn afá ẹni àwọn iṣẹ́ tí Tíádù wá gbé dání nìyẹn o láti January tó máa bí ẹ̀dá tó máa ti bí ẹ̀dá láti January mi tó bú afá kan anybody tó bá tó bẹ́ẹ̀ kó bọ́ ta kó bú afá kan tó máa ti bí ẹ̀dá dárúkọ ẹnìkan kó kọ́ síbẹ̀ báyìí kó fi búyàn kó wá wo òfin tó wà ńlẹ̀ tó ti kún kẹ́kẹ́kẹ́ yẹn kó wá wo tá fẹ́ fi dánwò fún ọ tó bá fẹ́ ṣe program ẹ peacefully káwọn èèyàn lẹ́kọ̀ọ́ sí àyè ibú kankan mọ́ máa lálé àwọn èèyàn máa ṣe gbà kò sí gbogbo yẹn máa rárá ṣe orí pé ẹni tó ṣe ń ṣàkíyàn náà náà bọ́ ta ó ṣe apology ó dá ọ dọ̀bálẹ̀ ta lọ lọ́hùn ó ti wá sí lọ́rin jò ní ó nà á fẹ́lẹ́fẹ́lẹ́ ni ọ dọ̀bálẹ̀ o má play o má ṣeré o onísùnà kì í dọ̀bálẹ̀ yẹn kì í ṣe bí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o á gbà dọ̀bálẹ̀ rẹ o èmi náà máa wà ń bẹ̀ o kò sọ́gbọ́n tó fẹ́ dá sí kì í ṣe pé ẹ̀bẹ̀ orí ìdúró pò náwó sáwọn èèyàn o nígbà tí wọ́n bá cover rẹ tán kì í ṣe pé salamu alaikum kò sí tó ń jẹ bẹ́ẹ̀ o ní gbangba wálé àpò ní dọ̀bálẹ̀ yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀ wà á nà fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ mi kì í kúnlẹ̀ òsín bẹ́ẹ̀ o ẹ wo nǹkan káfà kan sì bọ́ ta pé ẹ̀yin òbí àwọn ọmọ yìí ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún yín mọ́ gbọ́dọ̀ kúnlẹ̀ fún yín mọ́ tán bá níta ló sọ bẹ́ẹ̀ àwọ̀ la sọ bẹ́ẹ̀ ìwọ ló bá ń bí ni ṣé o gbádùn ṣá àwọn ọmọ yìí ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ mọ́ gbọ́dọ̀ kúnlẹ̀ mọ́ fún ta ni ọmọ tí mo bí tí mo ṣe wàhálà tí mo ń tọ́ fúnra mi àmírù kan máa sọ pé àwọn ọmọ yìí ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ àbórí àmírù dàrú lọ́rùn rẹ̀ àmírù ni gbogbo ń tẹ́ gbédè nù ó sì ní fídíò ó ní fọ́tò tó fi kúnlẹ̀ Fárájí Muyideen Bello
níjọ́ tó ń play àwọn èèyàn ìkúnlẹ̀ ò da ṣé fọ́tò gan da ní palace aláàfin àti olóyè rẹ̀ ìgbà tó fẹ́ gbé kámẹ́rà tó fẹ́ yà àwọn yẹn gan ṣé pé kí ni Islam sọ nípa fọ́tò àwa lẹ sọ pé ẹlẹ́bọ àwa làáfà ẹlẹ́bọ tẹ sọ pé a máa ya fọ́tò kí lẹ́yìn náà wá débi fọ́tò ṣorí pọ́n play ni ọkùnlẹ̀ ọ̀dọ̀bálẹ̀ yẹn ní kí kúnlẹ̀ ní kí dọ̀bálẹ̀ kò sọ̀rọ̀ lórí ẹ̀ o ọkùnlẹ̀ yẹn ọ̀dọ̀bálẹ̀ yẹn gbogbo tó bá fún ọ lófin pé pátápátá ló ṣe torí gbogbo ayé fẹ́ rí gbogbo ayé fẹ́ rí ibi tọ́rọ̀ gúnlẹ̀ sí kì í ṣe orí afẹ́fẹ́ pé a fẹ́ gbọ́ lọ́la káwa ní wọ́n ti parí ẹ̀ eléyìí ò ṣe parí o gbogbo ayé ti tẹ́wọ́ gbà ọ̀la ìsúnmọ́bìlá ìsìláwà kò sí ìlú kan ò bá lu kan jà Ìlọrin ò bá lu mi jà ìlú mi inú ò bá lọrin jà ẹ̀ ń play lọ́wọ́ ní kẹsì kẹ́kẹ́ ọ̀bẹ́ ní kẹ́kẹ́ jà we are one ògo Ìlọrin ò ní bàjẹ́ odidi ni wọ́n ò ní fọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run àwọn ògo Èkó náà ò ní fọ́ wọn ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ìlú kọ̀ọ̀kan àwọn ògo wọn ò ní wọmi Ittihadul Wahidina fi Janubi Garbi Afrika fi Janubi yẹni Garbi Nigeria àwọn náà ò ní fọ́ iṣẹ́ tán gbé dání kì í ṣe kékeré o àwọn bàbá ní rọ́bìtọ̀ iṣẹ́ wọn náà là ń ṣe bó kò sí kankan bẹ̀ fún de eléyìí Ọlọ́run kó ṣàánú wa èyí tí mo ní kí n mú wá lálẹ́ yìí mo ní kí n dá wa padà sí ìpínlẹ̀ ní àná ni o ògo Ìbàdàn náà ò ní bàjẹ́ ṣeun ga Hussein Adékúnlé Progress mashallah Ọlọ́run dákun a fi àsìkò ibẹ̀ ọ́ díárì òdodo lódodo yá sílẹ̀ tẹ̀ lódodo gbogbo tí wọ́n Ọlọ́run ò sì fẹ́ Ọlọ́run já jìnnà sí Ọlọ́run Ànábì tí ń jẹ́ Muhammadu fi wá lọ́kàn balẹ̀ fi wá láyé balẹ̀ fi wá lẹ́mìí balẹ̀ má dá wa láàmú ọ̀rẹ́ wa náà èyí tó wà nú èyí tó bá já sí pé tó o bá bọ́ ń bẹ̀ ọ́ tún padà wá bẹ̀rẹ̀ ọdún náà ọ̀ lè bẹ̀rẹ̀ mọ́ náà kò sí àyè fún gbogbo ẹ̀ mọ́ torí pé ìwé tó sàn yóò ga tó báyìí tó mọ̀ tọ́ bọ̀ yìí níjọ́ tí ń bú lágbájá òun eré rẹ̀ dàrú ńjọ́ náà níjọ́ tó bú lágbájá eré rẹ̀ ti yí ńjọ́ náà ọmọ tó ń ṣe ọwọ́ àwọn medication ara rẹ̀ ò yá ọtí mu ti ńjọ́ náà ni ẹgbẹ́ má bínú ìní ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá bú ẹnìkan nísìn tó bá bú ẹnìkan ó jẹ ìyà gidi ni o èyí tó fẹ́ jẹ yìí Ọlọ́run dákun jó farabalẹ̀ jẹ́ jó gbára dúró pẹ̀lú àṣẹ Ọlọ́run kò síbi tó lọ kò tí sáré travel by àtijọ́ wà lẹ́nu ẹ̀ báyìí náà ni ó ti yé gbogbo àwọn tí wọ́n ń sọ fún wọn kó yẹ ká mú wọn lọ sẹ́wọ̀n yẹn àwa náà ń bọ̀ ọbẹ̀ gbogbo mùsùlùmí ayé lónìí ẹ dákun torí Ọlọ́run ẹ ràn Islam lọ́wọ́ àwọn ò ní kó lo ẹ̀wọ̀n òun ní sọ pé ẹ dákun ẹ ràn Islam lọ́wọ́ ẹ jẹ́ kí lágbájá ó lo ẹ̀wọ̀n ẹ jẹ́ kí tàmẹ̀dọ̀ ó lo ẹ̀wọ̀n bóyá orí rẹ̀ ó pé àwọn ò ní bẹ lọ́wọ́ ẹ̀wọ̀n fún àmọ́ ẹ dákun gbogbo mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ àṣẹ tó tọ́ ká lè wa ọwọ́ kínní ìbọlẹ̀ tí ó máa fi di January kí gbogbo nǹkan máa lọ létòlétò kó nǹkan bọ́ sórí Facebook kára rẹ̀ balẹ̀ wọ̀ kó mọ sọ pé bá a ti ṣàlùwàlá á gbé àgé á ṣe bismillahir rahmanir rahim á fọ wa lẹ́ẹ̀mẹ́ta á yọ ẹnu wa lẹ́ẹ̀mẹ́ta á fẹ̀mọ́ wa lẹ́ẹ̀mẹ́ta á ṣe ojú wa lẹ́ẹ̀mẹ́ta á fapá wa ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta apá wa òsì lẹ́ẹ̀mẹ́ta á fomi bọ́ orí á fomi bọ́ etí á fẹsẹ̀ wa dé kókósẹ̀ títí ó fi mọ́ á fọ kejì náà á sọ pé Allahumma kíníkà á wù bẹ́ẹ̀ subhana rabbika ẹ dákun ẹ má jò lọ sí jẹ́ ẹ dákun ẹ jọ ìmọ̀ rẹ̀ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ red card tèmi à ní ìka ẹ fún mi èmi là fà rẹ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ ní kéwú yìí kọ́ ní wèrè o ẹ̀bọ̀n kéwú kọ́ báyìí mo wá dúpẹ́ pé mo tún wà láyé lónìí náà ìkú ìsílọ́gbẹ̀wọ̀n ìsinú sáré pé ẹnu mi tún tọrọ lónìí alhamdulilayi rabbil alamin wọ́n ṣàbúrú fún mi náà gan o wọ́n ṣàbúrú fún mi àwọn tiwa náà wọ́n fún mu kakọ́s lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi wọ́n fún àwọn láwọ́ọ̀dù àwọn làwọn ṣe wàhálà lórí ọ̀rọ̀ lágbájá àwọn gbogbo kíní náà padà tú ni wọ́n á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi Ọlọ́run ṣeun àdúpẹ́ eléyìí náà àjọrẹ́ yẹn ní kẹ́kọ̀ọ́ oníṣẹ́ ní kọ́kọ́ wa lọ́la Ànábì wa Muhammad al-Fatiha.